yìí má gbé kúrò bẹ́ẹ̀, tó bá gbé kúrò bẹ́ẹ̀ ó léwu o. Wò ó dáadáa, jígí ní bẹ ní ọwọ́ mi yìí. Wò mí dáadáa, àfọ́kù jígí ni. Ìwọ gangan ló ní àdúrà yìí. Jígí tí ayé fi ń wo ògo rẹ. Tó o bá rí àmì láṣẹ níbi tó wà, lórúkọ Jésù jígí yẹn fọ́. Àmín Jésù. Àwọn jígí kan wà, ó wà nínú ilé àwọn alágbára kan. Wọ́n máa fi ń wo ire olú ọmọ ni. Wò mí bí wọ́n náà ṣe rí mi wò nínú jígí. Wà á máa rí mi wò nínú jígí báyìí, ṣó ti ríra rẹ níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn kan ní jígí yẹn nínú ilé. Gbogbo ohun tó fẹ́ dà nínú oṣù yìí ni wọ́n ti rí. Gbogbo ohun tó fẹ́ dà lọ́dún yìí ni wọ́n ti rí. Ilé tó ń kọ́ lọ́wọ́ wọ́n ti rí. Mọ́tò tó ń dáwó rẹ̀ jọ wọ́n ti rí. Gbogbo ìlú òyìnbó tó fẹ́ lọ yẹn wọ́n ti mọ ọjọ́ tó fa appointment sí. Ṣùgbọ́n ọ̀rọ̀ jáde lónìí. Gbogbo alágbára ìdílé bàbá àtìyá bí tó ti jáde. Tó lóhùn máa fi jígí wo orí ayọ̀ rẹ láti máa da orí ayọ̀ rẹ nù. Lórúkọ Jésù, iná Ọlọ́run palẹ̀ wọn mọ́. Àmín Jésù. Yàbára kàtàdìkì jábọ́ àṣẹ̀dádìkì hìlìmì. Tó o bá rí àmì ṣe, àdàbí tó o bá ti sàmì nìkan lókù. Mo sọ̀rọ̀ àṣẹ jáde. Gbogbo ẹni tó ní jígí òkùnkùn nílé, tó lóhùn máa fi sọ ìrìn àjò rẹ, tó lóhùn ò ní jẹ́ kó máa ríre gbà, tó lóhùn máa jẹ́ kó máa mú bóhun rere, tó lóhùn máa fi takùwé ò máa fi gbógun ti ìrìn àjò rẹ. Lórúkọ Jésù Kristi, ogun ọ̀run kọlù wọ́n o. Àmín Jésù. Tó o ṣe ń bá mi rí sí ẹ̀yẹn, gbogbo ẹni tí ń lo jígí àgbàmì, gbogbo ẹni tí ń tojú bọlé nítorí rẹ, tó ní bàbá ẹ máa bá mi yẹ̀ wò, ibo ni ìrìn àjò rẹ̀ dé láyé. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù yìí lẹ máa gbé mi. Àmín. Wà á di aṣẹ́gun. Àmín. Bó ṣe ń ṣe ẹ̀rẹ̀ yẹn, ayé ò tún mọ́nítọ̀ rẹ mọ́. Àmín Jésù. Gbogbo ohun tí wọ́n ń lò tí wọ́n fi mọ́nítọ̀ rẹ lórúkọ Jésù ó bàjẹ́. Àmín. Jígí náà fọ́ lórúkọ Jésù. Àmín. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù.